عليه ويل. Ẹni bá ní ẹ̀rẹ́ ríru mi àdúgbò ní mo kéwú ẹni ó mà tó mi ò sí ẹni ó lè sọ̀rọ̀ tó mi ò sí ẹni ó lè yàkàyàkà ọ̀rọ̀ tó mi ò sí ẹni rọ nípa alẹ́ ìwé lọ àwẹ̀ lọ. Màá bá yàrá ìrọ̀ mi kúrò alẹ́ ìwé lọ fàwẹ̀ lọ. Ìbára náà lọ máa sọ ìlọ ń sọ̀rọ̀ ni wọ́n ń sún sókè lórí Facebook pé lórí ikú àfa ìdí tó wọ̀ mí ó yìí ní sọ̀ mí. Àìmọ̀ yìí tẹ́ sọ nínú àwẹ̀ yìí nìsín. Àtúnrin sí i. Bọ́yẹ̀ tún pé a lè lọ mọ́sálásí òwò ọmọlúwàbí kò sí kàbára. Báyìí wọ́n ti bá ọlọ́wọ́ kọ̀ lẹ́yìn. عليه ويل فويل ما قال لا يعرفني عليه ويل فويل. Gbogbo yòówù tó lè mọ gbogbo yòówù tó lè ké àwọn ọmọláwá jókòó ìmọ̀ ló pè wáyé afáàlẹ ṣe wáàsí fún ara wọn wọ́n jókòó tí wọ́n ṣe wáàsí wọ́n sì ṣe tí ó sì dùn tọ́ra àǹfààní wọn àmọ́ wọn tí wọ́n fẹ́ ni pé ẹ̀jẹ̀ á pàmò àlejò wa wọ́n wá ṣàdúrà fún wa. Òwúrẹ̀ náà bá a yóò lù. Bí bá bí mọ́mọ́ lè sọ nǹkan mi lóòótọ́ kí n ní pé lè má mọ̀ kan. Ń sọ lóòótọ́. Ń sì já Yorùbá. Mo sì fẹ́ pa àwọn àbá. Ń sì yọjú lórí bákò ní mẹ́wọ̀n. Ẹ̀yin àbá, mo sọ ọmọ mi ní Abdulrahimi ẹtọrọ àlùbáríkà sí alùpùpù tuka wọn bó jẹ wọ. Máa kọ́lẹ̀ láyùrọ̀ mi fún mi. Kọ́lẹ̀ láyùrọ̀ mi fìlì alẹ́ ìwé ló ń fọwọ́ ẹ. Ẹ lọ́kọ̀ọ́ ẹ̀mí bẹ́ẹ̀ ìjọba máa wọ́n jẹ́. Máa kọ́lẹ̀ láyùrọ̀ mi fìlì alẹ́ ìwé ló ń fọwọ́ ẹ lọ. Irú ẹ̀dá wo ló jẹ́ tó bí ó ṣe irú rẹ̀? Bọ́ ọ bá lówó àárín lọ wà ó lè wà ní nàmbà 1 ó sì lè wà ní nàmbà pátápátá àárín lọ wà. Àwọn àgbàlagbà tá a bá láyé wò é fìmọ̀ ń ṣe fáàrí wípé èmi ṣáàrù mọ́ ní ìmọ̀ wọ́n yẹ wí bẹ́ẹ̀. Ìkànnì àwọn ẹni ọlọ́run ọlọ́run ní bàjẹ́ tó wá sọ pé mo ní ìmọ̀ ó ní kò ní ìmọ̀ náà ni. Ẹni mọ̀ débi bẹ́ẹ̀ wá ń wí mi kú mi. Àwọn Ramadan náà ń bọ̀ o, ẹ pìrìpì àkàlẹ̀ o. Wọ́n lè pè yẹ́sì, ẹ pa ẹ sí, ẹ fi jẹ sàárì. All right. Máa ń kọ́lẹ̀ láyùrọ̀. Kọ́lẹ̀ láyùrọ̀ mi sí, alẹ́ ìwé ló ń fa wẹ́lọ. Máa ń kọ́lẹ̀ láyùrọ̀ mi sí, alẹ́ ìwé ló ń fa wẹ́lọ. Gbogbo ẹgbẹ́ bá lè rírù mi, yóò sì máa wí mi kú, yóò sì máa sọ̀sọ̀ kú sọ, yóò sì máa kúrò. Káwá fẹ́ràn ní Muhammad. Ẹni tí ọba yóò bọ̀ níbi àkọ́kọ́ sí. Ọ̀rọ̀ yẹn ni torí wà níbi gan-an, ó ní àgbà fà. Bílí ìtìdé ìbí. Pẹ̀lú ká máa kọ́ sí ẹni o. Wàtá máa súnkì bí sunnati. Káàsì gba súnà ní Muhammad. Wàtí báyìí àtúwálì wà fàálì. Káàsì máa tẹ̀lé gbogbo ọ̀rọ̀ tá nábì sọ kalẹ̀ pé báyìí ni ẹsẹ̀ yìí, báyìí ni ẹsẹ̀ yìí, báyìí ni ẹsẹ̀ yìí. Wà fàálì yìí àtàwọn sẹ́tà nábì ṣe. Ẹ̀yin náà ṣe. Ọ̀wà tá a ti nílá. Títẹ̀lé tànàbì tẹ̀lé tọ́lọ́wọ́. Ẹ̀yin náà tẹ̀lé. Wàtá túbí fi ádàbí. Ẹ sì hùwà ẹ̀kọ́ pẹ̀lú ẹ̀kọ́ tó ní. Ànábì tó fẹ̀kọ́ ṣe báyìí pé akọ́kọ́ mi ìdá ní Muhammad. Ànábì àdàbíyà mi. Akérèmọ́gàlá. Ó ní àdìlámọ̀ ní ọ̀rọ̀ bí wà àdìlámọ̀ ní. Àdàbíyà mi. Otu wuli kan ní báyìí sọ́dọ̀ tàwí bí. Ọba ti lè níwà tó ní tìjú
tọ́n tẹ̀rí ba ọba kí bàbá wà lájẹ́ àgbà ni ó tó fi kéwù tiẹ̀ yá ẹ̀ hàn ládùúgbò ìgbé ọ̀rọ̀ tí a bá yẹ máa mú sọ̀rì ẹ̀ ń bẹ́ nù àlè owó bá tún lè máa kẹ̀wó rí tọ́ máa ń takò bàbá àgbàlagbà ẹni àádọ́rin ọdún orílẹ̀ níjẹ́ òdìwọ́dé tọ̀ ń sásẹ̀ rìn. Ìwé nínú wa sọ fún àwọn olùkọ́ ẹ̀yin lè dákẹ́ òun sí èrè kan tòun àṣà lòun dákun má ṣe bẹ́ẹ̀ mọ́ má ṣe bẹ́ẹ̀ mọ́. Wàyà kúrú lọ́wọ́ sí òsèré wáyé òsèré. Ẹ̀yin tẹ́ wá gbọ́dọ̀ nípa Nẹ́ẹ̀tì Muhammad. Ẹ̀kọ́ sí ẹ̀ mọ̀ lọ mọ́kà ọ̀ràn ọkọ̀ sí ẹ̀ ni. Gbogbo bá nẹ́bì ti rí dààmú tó láyé ẹ̀yin máa yá wa ní sàkúrà bó ti dààmú tó tá a gbọmọ lọ́wọ́ ẹ̀ méje ló bí a sì pa mẹ́fà lójú ẹ̀ báyìí gbogbo bá a ṣe fún tó náà ẹ̀gbẹ́ gidi ní Ọlọ́run náà ni. Wọ́n láyà ọ̀rọ̀ fúnṣàwọ̀ bí fàdílì lọ́yìn àlẹ́ yìí. Gbogbo ọlọ́dọ́nà wá ṣe bá nẹ́gbà Muhammad. Ànábì orí rẹ̀. Ìṣe àwọn àlọ́wọ̀ ilá Ibrahim. Ìkọ́lá wo ránṣẹ́ sí Ànábì Ibrahim alayhi salatu wa salam ẹ wá gbọ́ tọ́lọ̀. Faqala man anta ya Ibrahim. Ọlọ́run wọ Ibrahim tani ọ́. Qala ana al-Khalilullah. Ana al-Khalilullah. Kódà ìwọ náà. Èmi là ayò ọlọ́run mi. Thumma qala li Musa. Ọlọ́run ni wọ̀ Musa. Man anta ya Musa. Wọ Musa, ta ni ọ́? Qala ana al-Kalimullah. Àwọn olómi lọ lọ́rọ̀ ọlọ́run ẹnìké rọ́ọ̀mù fẹ́mi rẹ̀. Ọlọ́run sọ èmi àti Musa ń gbọ́ ni. Èmi náà ń tu tèmi sí ọlọ́run náà sì ń gbọ́ ni. Èmi lọ lọ́rọ̀ ọlọ́run kàní ìmọ̀ là ẹ̀rọ ni Musa ẹlòmí kọ̀mọ̀tún ló kọ́ rẹ̀ kan ọ̀pẹ̀lẹ̀ tó kọ ẹlòmí kò sì béèrè. Gbogbo ọkọ̀ bọ́ọ̀lù lọ aláyé ọ̀wá béèrè tí wọ́n kọ́ tiẹ̀. Wọ́n ní Musa kàlámù là ọlọ́wọ́ ìyá mi mọ̀ gbọ́ tiẹ̀ ẹ̀wọ́ wèrè sẹ́wọ̀n kàlámù là. Kalimullah èmi Musa èmi lọ́rọ̀ Ọlọ́run. Thumma qala li Isa man anta ya Isa. Wọ́n ní wọ̀ Isa ta ni ọ́ rí. Qala ana ruhullah. Ilé mi la tẹ́gun Ọlọ́run. Wa qala li Muhammad. Ẹ̀sìn ó yàn gan-an. Ìta wa ṣe lọ́dọ̀ àbáwọ̀ àgbàríyà ní Sẹ̀fúrà lónìí. Wọ́n ní wọ́n Muhammad. Mani anta. Ẹ̀rí ọkàn rẹ̀ wà ní mọ̀ní anta. Ta ni ọ̀ ìwà ní? Qala ana al-yatim. Adébílẹ̀ kìbí lọ́mọ orúkọ. Mata abi wa kuntu fi batni ummi. Èmi lọ́mọ orúkọ. Bàbá mi kú. Èyí sì ń bẹ́ ìyá mi, ń bẹ́ nu oyún. Lọ́dọ̀ ìyá mi ni bàbá mi kú rẹ̀. Falamma sara umri sita sanawati. Nígbà mo dọmọ ọdún mẹ́fà. Mátàtí ummi. Ìyá mi náà jáde láyé. Ẹ wò gan, ẹ wà nẹ́bí. Wa ba'da sanatayni. Nígbà wà lọ́dún méjì. Mata jaddi. Bàbá mi Abdul Muttalib àti bàbá mi náà tún jáde láyé. Fa ana al-yatimu. Ẹ bá ń gbàgbọ́ òru kan dà, èmi ni pírẹ́sidẹ́ǹtì ìyá ní Muhammad. Ana al-yatimu. Ẹ bá ń gbé dání ọ̀lẹ́dì kan àfọlọ́run èmi àti Muhammad. Ana al-yatimu. Ta ni wọ́n lé lù ú? Tọ́lá òní máa lọ ní mọ́tò ó máa lọ èmi àti Muhammad. Ana al-yatimu. Ẹni tó ti pẹ́ ní gbogbo ọmọ bá ń pè ya rẹ̀ ní orí ya tèmi pé èmi àti Muhammad. Ana al-yatimu. Bóòlù ó ṣe wá gara ètò ní ní challenge. Bóòlù ó ṣe jẹ́ èèyàn tó ní ní challenge.
Ìlọrin láwọ̀ yìí. Ọlọ́run ṣàánú wa ebi ń pa ayé gan o. Ọlọ́run kọ́ wọlé àjòkó tá a jókòó yà yóò ti kálukú dá tí ó sì rẹ̀ tọ́wá jókòó bí mọ́ níyà lẹ́ Muhammad. Ọlọ́run kọ́ wọ́n túbú sí o. Ara ń ní ìlú ara ń ní àwọn tí ń bẹ nínú ìlú. Èwo lọ́mọ Nàìjíríà gbádùn bẹ̀ gan nísì. Èyí ọ̀nà àgbàdo ẹ̀ fẹ́rẹ̀ ń lọ ẹ̀rọ Àbújá nísì ẹ bá ti kọjá Mọ́kúá Jẹ̀bà tọ́ àwọn tí ọba palẹ̀ mọ́ olúwẹ̀ kọ́ra wò nílùú kan. Ìjọba wa lọ sí wáàsí ọ̀kẹ́ ìmí ni òun fẹ́ yàgbẹ́ fún máa yà á lọ ọ̀pọ̀ nínú igbó yìí. Kí n ta lólówó lé wa tí wọ́n bá wọn bẹ̀rẹ̀ 100 million máa yá àyà àfọwọ́ di mú bàbá débi náà máa fọ́. Kí ẹ bá ṣe bí Ọlọ́run kọ́ bá wa sa Abdulrahmani àbí Abdulrasaki gómìnà wa yìí Ọlọ́run bá a sọ lẹ́sìn. Tí ẹ bá sọ òun tó bá a tún lọ rí sí kó yìí tí wọ́n ti ń tún ṣe bọ̀. Àwọn tó bá lé ọdún ẹ̀ ó mọ̀ ti wò lọ́rin ni. Wọ́n á gbé nísinsìnyí Ìlọrin àní rárá Àbújá ni. Tí ẹ bá ṣe gómìnà Abdulrahmani Abdulrasaki àwọn olóṣèjọba tó ṣe báyìí rí ẹ̀sọ́ ọlọ́run ọmọ iye gómìnà tá a ti lò lọ àlò sáàbà àlò àdàmú àta tàràkùlù àràràkùlù àlò àwọn gómìnà. Àbálọ́ tí wọ́n há owó ni wọ́n tó mì wọ́n tó wọ́n jẹ ni. Mọ́sá lórí dùbínà. Ìgbà àwọn ọmọ ní wá yá bòlú, àádá ẹ̀ mà fún àtiwá lásìkò tí wọ́n lò. Eléyìí, wọ́n yé dá sí yàn. Bàbá dé bàtà sí náà yóò ṣe tẹ́tí máa wòkè ni. Ìṣàn fún yàn lówó kan, tọrọ owó náà. Iṣẹ́ nì, owó nì, ọgbà owó, òṣìṣẹ́ àdúrà máa rìn, ẹ̀wọ̀n lóko ẹ̀ lọ́jà àgbà. Wọ́n pé gbogbo ẹ̀yọ́ lórí wa. Mọ́sá lórí dùbínà fi àmì ìjẹ̀dì ìdẹ́tì. Ibi àwọn ọlọ́mọba gbogbo yín tẹ̀ gbẹ́yìn àyẹ̀bá ń ké bí lónìí láyé kan fún wàlúwà ọ̀gá fún Abdul Baki Babatunde ìdí àgbà. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad, Allahu samad, lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Oore làbí ìsan oore. Àwọn ni tọ́jú Nàìjíríà. Lórí pa àwọn afárò àwọn ìdí àgbọn ọ̀tán lẹ́dọ̀ọ́ ni. Kẹ́ẹ̀dé bìkà kẹ́ẹ̀ kíw ìdí àgbọn lónìí. Kẹ́ẹ̀dé báńkì kẹ́ẹ̀ kíw ìdí àgbọn lónìí. Kẹ́ẹ̀fẹ́ wọ bọ́ọ̀sì kẹ́ẹ̀ kíw ìdí àgbọn lónìí. Gbogbo bẹ́ẹ̀ nìkan ní ẹnìkan jẹ́. Afárò tí wọ́n lò. Ọmọ ìyá mi, Asaru Anabi, òun ló sẹ́kù lẹ́tà sí. Ẹ máa kírun, ààrẹ nìkan wọ́n fún wa, Anabi Muhammad ló wọ̀. Anabi sì sin Ọlọ́run dójú àmì tí tó fi sọ pé sọ̀lú kábàárọ̀ ètò náà ni kò sọ̀dí. Ẹ máa kírun ẹgbẹ́ bẹ́ẹ̀ tí mi ti kírun. Ṣé gbogbo mọ́mú náà wà wíwá òun látẹ̀lé? Àní máa mú mi ọmọ tí wọ́n gé sókùlà ọlọ́pàá máa yọ òkúta ju sàárè ní jíbà. Wàláyé máa mú mi ọmọ tí wọ́n gé sókùlà. Bọ́lá ìgbé wọn ṣe tẹ́ẹ̀sì wọn ni. Ebe náà ọlọ́wọ́ àtọ̀ ìyára gbogbo ìjàmbá ti gbé wọ́n ti sálọ lọ́wọ́. Àwọn bàbá wa gbà wọ́n ní kéèké tí wọ́n bá máa gé sókùlà náà kí wọ́n jà mọ́ ọ̀gbọ́n kọ́ máa ti gbé ẹ̀ẹ́dùgbé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì bọ́ wájú ní Allahu Akbar alùpùpù lọ gbáà. Ìwà ń sọ sí ìwọ lóun sọ̀rọ̀ pé ìwọ̀n. Wọ́n ti wá gbé àpòwé ìmọ̀ọ́mù wọ̀lá ìkàtà ni ẹ sì gbá àpòwé. Ẹ gbọ́dọ̀ tó bẹ̀rẹ̀ wọ̀ láàyè wọn. Inú àwọn máàmù wa náà ni eríṣiríṣi bá ṣe kankan nínú ayé ìwòrán àwọn tá a ní àti ṣáájú. Ayé ń dàrú, ìgbà ń dàrú, ìlú ń dàrú, àṣírí nìkan pè wá pé èèṣì tí gbogbo ẹ̀ rí báyìí. Oyè kí la wá fi yín jẹ. Gbogbo mọ́mú wá já san owó gbogbo bá tó kìíní ibi àjókòó yìí. Àwọn mọ́mú kan bẹ tó ti rán agbára dé díẹ̀ bí kìíní ìdí tó yìí dé díẹ̀ àpòwọ̀ yóò ti wọlé sọ́dọ̀. Sẹ́yìn tá a nẹ́bí wá sí lẹ́yìn. Sẹ́yìn tó fi ròyìn ànẹ́bí. Sẹ́yìn tó wà nẹ́bí sí lẹ́yìn.
عليه وسلم. Ẹ ṣáájú ẹ̀ láṣáájú sí. Gbogbo ẹ̀ jẹ́pọ̀ ẹ̀ pè wá ẹ̀gẹ́ àtòkìní ìkílódé. Ẹ padà bá àwùjọ àwọn àfáà débi pé ẹni wọ́n bá pè ní ìyàwó ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ọmọ. À ń bá lọ bẹ̀ díẹ̀ báyìí. Ọmọ ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ nǹkan. Níbi wọ́n ti pè ọ́ olúdi ìwà nẹ́pì, ìrìn ànẹ́pì, ìṣesí ànẹ́pì, bó ti ṣe kírun ní kò sọ wọ́n padà máa sáyìn. Torí ìta àwa bá bò nínú ayé tí wọ́n fẹ́ ní agbára báyìí. Àwa àwòrán àwọn tí ò sí lọ́mọ. Àwòrán àwọn tí wọ́n pe tí wọ́n mẹ́rin àbí márùn-ún àwọn pe ọlọ́run tí wọ́n. Àwòrán wọn mọ́ ìran àwa àfáà gàgàtà náà kì í sí ọlọ́run lókùn tí wọ́n wù báyìí náà. Àdéhùn mi ọkọ̀ wọ́n sára mọ̀. Ìtẹ́jú ọ̀gbọ́n fẹ́ bẹ́ẹ̀ lù ní. Ẹ bá ti wo kọ́tìnì tí ń bẹ lẹ́yìn inú yàrá ìyá rẹ̀ ló kú. Ẹ̀ẹ́dì kọ́tìnì ní tí ọmọ ń wúra kọ́ra kù. Assalamu alaikum wa rahmatullahi. Òkè gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa ẹ̀ka lé ẹ̀ka sàn ẹ̀ka àárọ̀ ní gbogbo bí ó bá wà. Èsì ọ̀rọ̀ lórí àfà tó kù tá kù láyé lórí. Ṣé ìtàdé Muhammadu wa sí láyé? Sallallahu alaihi wasallam. Gbogbo tíra, gbogbo hadithi tó tá Ànábì sọ̀kalẹ̀. Ẹ̀mú bí Ànábì ti ní eré ẹ̀ dàrú ẹ̀mú ọbẹ̀. Bẹ́ẹ̀ náà sì làwọn ọmọ ní olóhùn tá à ń sọ̀rọ̀ wọn wọ̀nyí. Wọn ò gbé nìkan. Èyí ṣe táwa wá jogún ká dáadáa sí ara wa báyìí, ká búra wa báyìí. Wọ́n fẹ́ yin àfa àtiẹ̀, ọ̀rọ̀ tásá àfa àtẹ̀mí. Èmi fẹ́ yin àfa àtẹ̀mí náà, wọ́n tásá àfa àtiẹ̀ náà. Kálukú wá gbogbo ẹ̀ wá fọ́jú pọ̀ mọ́ra wọn. Àtúmọ̀ wa kíra wa asalaamu aleykum. Ẹsẹ̀ wa tẹ̀lẹ́sẹ̀, inú wọ̀ wa tẹ̀lénú. Ẹ̀wọ̀n bá ti ń sèpè níra wa. Alábàáwò sikẹ́tù bẹ̀rẹ̀ lẹ́nu mi. Àwọn ọlọ́hìn àti ìdá àgbà máa ṣe fífi àwọn ìmọ̀ràn wọn náà. Irú sì ní ìhà àti fẹ́ràn ara wa. Síbà níbi tí wàá lu ayé nìyí. Sallallahu alaihi wasallam. Athani min al-kalam. Ibi tí ti sàdúrà nù, àwọn bàbá yìí ti yọ ọlọ́run máa wà láàánú. Ní ọjọ́ wọn ó dé kúrú ìwé. Ọ̀rọ̀ kejì nínú àwọn ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ tí mo sọ ní. Da'awnaka ya Allah. Ìwọ ọlọ́run àgbàlọ́dọ̀ àbá àwọn àgbà ń sọ̀fúnra á pè ìwọ ọlọ́run. Bi hurmati Muhammadin. Ọlá ìyọ́lá àwọ̀ tí mi lára bẹ́ẹ̀ Muhammad. Najjina min adhabil umahi. Ìwọ ọlọ́run làwa o abẹ́ ọ́ ní kọ́ làwa bí àwọn aláṣẹ àwọn olórí wa tí wọ́n fi ń jẹ wá lọ́wọ́ yìí. Inna min al-bala'i Nàìjíríà. Nínú àwọn àdánwò tí Nàìjíríà ní báyìí, bàbá wa kankara nínú àwọn àdánwò tí Nàìjíríà ní. Jumudul aini. Òun ni ká dájú ara ẹni. Ẹni wọ́n ti dájú wa ni, wọ́n dájú wa gan. Táàsì ni wọ́n tún gbé bọ̀ wáyé. Àbíkọ́lọ̀ mẹ́jọ ṣẹlẹ̀ ọlọ́wọ́ dàrú mọ́ ọlọ́wọ́ ní rí sí. Àmín. Ọlọ́wọ́ ní yẹ rí sí. Àmín. Owó náà dà tẹ̀ fún wa ní gbogbo táàsì ìdìbò. Kí ni wọ́n ń ta ní sọ́ọ̀bù fẹ́ẹ́ kí wọ́n lọ pé 10 million. Kí ni owó ọjà tí mẹ́nu sọ́ọ̀bù ẹ̀lú ní ọwọ́ 5 million ẹ̀wà ní ọ̀sán 8 million. Abẹ̀wò ọlọ́run lọ́dọ̀ bàbá wa àfa àwọn àgbà káàkiri táwọn. Wọ́n tẹ́ fún ẹ̀túlẹ̀ kọ́líbì. Ẹlẹ́gẹ̀dì ti bẹ lára àwọn ìjọba wa, ìjọba Nàìjíríà, àṣì ayé wa, ọmọ Nàìjíríà, àṣì orílẹ̀-èdè wọ̀ ni. Àṣì orílẹ̀-èdè wọ̀ ni. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kàṣíwájú lè kálí. Ọkà àwọn adarí wa, àwọn tó náà gbé ìjọba Nàìjíríà ní lọ́wọ́, ọkà wọn lé bí òkúta afọ ni. Ẹ̀wọ́n lọ́wọ́ ọba wọn. Ẹ̀wọ́n lọ́wọ́ ọba wọn. Ẹ̀wọ́n ẹni tí wọ́n sálámà tí wọ́n ń ṣépè. Bàbá tó gbé gbogbo wa dání, ẹ̀wù àwọn sálámà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh rahmatullahi. Ó tún bá kọ́ káàkiri tún bẹ̀rẹ̀. Wọ́n tẹ́ fún ẹ̀túlẹ̀ kọ́líbì. Ṣé àwọn wọ̀nyí lọ kí wọ́n wà á rọ̀ sí pé ẹ̀yà ló ti tọ́lọ̀ wọlé nípa àwọn tá a bá ń dá ìyẹn jẹ́ pé ó béèrè lọ́wọ́ wa. Ẹ̀yà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kí ni káàkiri tó wá wọlé bí assalamu alaikum wa rahmatullahi. Wali hirisu alájàmú ìlmáàlì. Ọ̀pọ̀ nínú àwọn aṣáájú wa àbúrò àrẹ bá ní wọ́n kí wọn.
èyí ni wọ́n ké sókè ní kọ́nà jẹ́ kéèyàn ó tì wọ́n sí inú mọ́tòbí àti ìsáyé. Kẹ wá gbọ́ ìpè tẹ́lómi ọ̀sẹ̀ ní àwọn aṣáájú wa tẹ́ǹpé ní mùsùlùmí. Kùránù ò sínú ara wọn, Kùránù ò sínú bọ́dì wọn kò jẹ́ mọ́ lè mọ́ pé àmọ̀ sí gbogbo táǹsì yìí. Àwa ń pa àrówó náà, àrówó rò, àrówó ṣe kankan. Àwọn sì máa ka tírílíọ̀nù tẹ́nìkan kó jẹ. Yóò tún wọn yẹ kí n lù. Ẹnìkan wá gbé adìẹ, ẹ á di lọ́wọ́ ẹsẹ̀ yìí pẹ̀lú àǹkọ́ pé á gbé lọ àgọ́ ọlọ́pàá. Ìgbọ́dọ̀ MTV lérí adìẹ ẹgbẹ́ ẹ̀kẹ́ ẹ̀fẹ̀ lọ́wọ́ fọ́ létí látọ́gbé máa lọ ọgbọ́dọ̀ sí irú ẹ̀ mọ́. Èyàn kó tírílíọ̀nù ẹ̀ tí wọ́n á gẹ̀ fìlà kí ẹ̀ tí wọ́n á kó mọ̀ tẹ̀lé lẹ́yìn. Ẹ wà àwọn ọlọ́pàá ẹ wo olè ẹ̀ sì lè pa. Wọ́n lè rí sùn alájẹmú ìmọ̀. Ẹlẹ́gẹ̀yì òun lójú kòkòrò kó kówó jọ wọ́n sá máa kówó wa wọ́n sá máa fa wọ́n máa fa òpó náà kan sóko náà kẹta kó o gbé 28 billion àwọn fi ṣe gọ́tà yẹn ìtọ́sí. Wọ́n tún lù lámàlì. Èrò wọn tó wá pọ̀. Mo fẹ́ ní tọ̀. Fatabuki Nàìjíríà. Ọmọ Nàìjíríà bá ń ké. Fatabuki Nàìjíríà. Ọkùnrin Nàìjíríà bá ń ké. Fatabuki Nàìjíríà. Ẹ̀yin àlùfáà Nàìjíríà bá ń sọmọ. Èwo nínú àlùfáà Nàìjíríà? Èwo ni ìmáàmù Nàìjíríà ti lo jẹ́ẹ̀tì nísìn? Àwọn pásítọ̀ lo jẹ́ẹ̀tì. Ọlọ́mọ ìpásítọ̀ tó ti ní jẹ́ẹ̀tì nísìn. Ṣíìfù ìmáàmù mélòó ní lo jẹ́ẹ̀tì? Ẹ mú ṣíìfù ìmáàmù tí ń burú sọ̀rọ̀ yìí wá. Kò sí. Àwọn sì ń mú. Yẹ̀yìn tí ń ké tara yín. Ẹgbà tara yín jẹ́ tẹ̀ ń búra yín. Tí ẹ̀ ń bú àwọn bàbá tí wọ́n fi Ọlọ́run mọ̀ wá. Tí wọ́n fi Ọlọ́run yé wa. Ẹ̀ dáná ṣe wọn. Àdúrà wa gbà mọ́. Wọ́n sì ní kó Ọlọ́run máa wà. Wọ́n ní inna Allah ma'al mutahabbin. Ọlọ́run bẹ pẹ̀lú àwọn tí wọ́n bá fẹ́ràn ara wọn. Ìfẹ́ tí ò sí láàrin wa máa la fi ṣàdúrà ní òfin gbà. Àwọn ọjọ́ wọn àwọn bàbá wọn yẹn ẹ̀ẹ̀kan náà wọ́n pọ̀ lọ. Ìbẹ̀rẹ̀ náà di àgbà ó dé mọ́tàlásí mọ́ ní ẹ̀yin náà bá wa bẹ náà omi gbogbo àfáà tí ń kọ́ bẹ́ẹ̀ òdì ọ̀rọ̀ ó sì kọ́ bẹ́ẹ̀ òdì ọ̀rọ̀ náà. Wọ́n dá gbé mu sísì náà pẹ̀lú omi olómi kárí lẹ́yìn àwọn ìyàwó mi Ọlọ́run rọ̀jò fún wa. Omi sì dé. Ẹ̀yà wà ní òkúra wa. Àrà ọ̀dà ọ̀hún ara ẹ̀rù mi. Fatabuki Nàìjíríà. Àbá mi ò sì fọ́nká pé wọ́n mọ̀ wá sà pé apá wọn ni ẹ̀rí wọn ni. Fatabuki Nàìjíríà. Àbá wa gàngara Fatabuki Nàìjíríà bá sùn. Wàkìlà làhámà lùbùkì. Wọ́n fi Nàìjíríà léèrè. Why are you crying? Qalat li'ajli al-fakiri lijahi. Ó lè ṣe pamílẹ́kùn ẹ̀yin Nàìjíríà. Èmi Nàìjíríà gẹ́gẹ́ tí ń pamílẹ́kùn nítorí àwọn tálíkà Ọlọ́run tóbi pàtó òṣèré nìkan tí ó sànù wọn. Wọ́n lè má rí ìdáyé. Èmi Nàìjíríà yìí sọ̀tún nítorí àwọn aláàárẹ̀ wọ́n bẹ lókè òyìn bẹ́ẹ̀ wọ́n ní sọ. Bí wọ́n tẹ́ wọn kalẹ̀ bẹ́ẹ̀ àwọn aráàlú wọn náà ti sọ abẹ́ igi kásíá wọ́n ti sọ ní fúláàtì wọ́n ta sọ sí wọ́n kó gáàsì wá bẹ́ẹ̀ wọ́n dáná la ilaha illallah. Wọ́n rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ọ̀rẹ́ nìkan tọ́jú wọn hospital wa ò lóògùn níbi tẹ́ ti sanwó òun tó yà yín sóko olówó níbi ẹ̀ ti gba rìsíìtì òun tó yà yín sí ìyá àgbẹ̀ aláàárẹ̀ bẹ̀bẹ̀ ọ̀tà kàkà sí nígbà ẹ̀ bá yín lọ sanwó tán ní wọ́n bẹ̀rẹ̀ gba rìsíìtì òun ti kú. Wàlẹ̀ àríyé lè má jí húdì. Pẹ̀lú àwọn arìnrìn ọ̀hún ọ̀rẹ́ nìkan tí ó fún lásọ ẹ̀ ṣe ń gbìyànjú kó náà lásọ bíi mẹ́rin kó mọ̀ ní ìmúlò ní Nàìjíríà ní ẹ̀sùn nítorí wọn. Wọ́n lè yẹ tí mẹ́lì màkì sórí. Ìfọ́dà àwọn ọmọ òrukàn wọ́n ti rún yáyá ayé ìwọ́n rún. Ọ̀rẹ́ nìkan ṣàánú wọn ọmọ orúkọ ọ̀rẹ́ nìkan gbàálé ọ̀rẹ́ nìkan sí bàbá àti ìyá fún Nàìjíríà ní nítorí wọn sí. Wàlá àmì láti wà hídàtì. Èmi Nàìjíríà kì í sì sunkún nítorí àwọn òpó ọgbẹ́ ti lọ́pẹ́ kò sì rẹ́nu mi ọmọ tó bí òsì ti jẹ èèyàn kò sì ní láárí òun náà ní sáré wọn ọ̀wá rẹ̀ nìkan ṣàánú ẹ̀ pé wọ́n máa sanwó léèwé ọmọ yìí àmọ́ wọ́n lè sanwó mọ́kà àwọn aṣẹ́wó wọ́n lè sanwó mọ́kà àwọn àlè
àwọn tí mọ́kà òwúlò fún wọn lè sanwó mọ́kà wọn àmọ́ owó tí ń bẹ ládùúgbò wọn ò rí kankan ṣe fún wọn Nàìjíríà ní ìṣòkun torí wọn. àwọn ni wọ́n sì lù mí lùmọ́tì hùwúrí. àtẹni àṣàbòsí fún ọ̀rẹ́ nìkan gbàálẹ̀. wọ́n sì lè ìyá ní kàfí. ibi Nàìjíríà kì í sunkún torí àwọn tó bímọ tó ń pọ̀ ọmọ rẹ̀ tó mẹ́sàn-án èlò nígbà lóṣù 25,000 kí ló fẹ́ fi 25,000 kí ló fẹ́ fi rà káwọn mọ́tò gbowó oúnjẹ ọ̀wá sí gbèsè ẹ̀ ti yó ayé tiwa táwa bá wọ́n bí wá ní gbèsè ẹ̀ ti yó ọjà ìlú èké o kò sí ẹ̀ ti yó mọ́ kọ́dọ̀ mọ̀ mi ò tún fẹ́ máa sọ fún bàbá pẹ̀lú sísè pé adimugari àmọ́ kí ni nǹkan bẹ́ẹ̀ wí ni pé àdìmú àmọ́ kò yó wa wọn ò tí ì yó wì àmọ́ tó wí dé wọ́n ti understand yẹ kó sábà kẹta kọ́rí leke ayé tá a bá nù. wàlímánì kọ́lílì bẹ́ẹ̀nà libìlà. owó àwa sí ìlú ìbẹ̀rẹ̀ ẹ̀yìn tẹ̀ ń ṣèlú tẹ̀ kó sọ́dọ̀ àrò owó ẹ̀yìn rì àmẹ́mọ̀ kọ́lọ́wọ́ bí yíyá kìámù ẹ̀ sírò tí wàá kọ̀kọ́ ti yíyá kìámù. wáàrí bí àrídùráhámà. Nàìjíríà rí ilẹ̀ tí pẹ́ lọ́dún ìlú Nàìjíríà ilẹ̀ àánú ni bẹ́ẹ̀ bá dúró mi ata sí ìlú sí nígbà tí ọba ẹ̀kọ́ sẹ̀ kan àtàwọn òkú jáde mẹ́ ilẹ̀ àánú ni ẹ̀ lólùlòkulò ẹ̀ tọ́jú ẹ̀. yẹ́sàrújú lọ́wọ́ ni wàá mí náà.